I want to make a public appeal concerning our illustrious son and an icon, a legend, a distinguished Nigerian. tó bá jẹ́ lòmíì ẹ̀ ní jáde síta kẹ́ bá bẹ̀bẹ̀ kábíyèsí. ọmọ nàìjíríà ọ̀rọ̀ mà ti bẹ́yìn yọ lórí ọ̀rọ̀ K1 the ultimate tẹ́ ẹ̀ bá gbàgbé tẹ́ ẹ bá rántí ẹ rí i pé bàbá jáde lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní pápákọ̀ òfurufú Nnamdi Azikiwe nílùú àbújá. Bàbá jáde wọ́n sì bẹ̀bẹ̀, wọ́n bẹ ààrẹ orílẹ̀-èdè, bẹ́ẹ̀ ni wọ́n bẹ àjọ VAN. Àmọ́ wọn ò gba ẹ̀bẹ̀ bàbá o, wọ́n da ẹ̀bẹ̀ bàbá nù tíketíke ni. Àmọ́ látàrí rẹ̀ arákùnrin kan Akolade Ismail ó jáde o wípé ó sì tako ọba aláyélúà, torí ọba aláyélúà Oluwu of Owu ti Kuta. Bàbá jáde àwọn náà rawọ́ rasẹ̀, wọ́n bẹ ìjọba àpapọ̀, bẹ́ẹ̀ sì ni wọ́n bẹ àwọn ti pápákọ̀ òfurufú yẹn, àwọn tó ń mójútó King Dr. Wasiu Ayinde Marshal, kí wọ́n forí jìn bàbá o. Àmọ́ Akolade Ismail ó challenge kábíyèsí yìí, wọ́n pé láti ìjọ yìí Sunday Igboho wà ń bẹ̀ tó yẹ kí wọ́n ṣe kíni, kí wọ́n kàn rawọ́ rasẹ̀ sí kán bá bẹ̀jọba. Àmọ́ wọ́n kọ̀, wọn ò jáde. Ó wá di èyí tí Olúayé Marshal ọmọ anífowóṣe èyí tó ṣe, tó di pé gbogbo wa la mọ̀ pé ní tí ọ̀dà ni K1 the ultimate dánwò. Wọ́n wá ń jáde, wọ́n ń bá a bẹ̀bẹ̀. Ọkùnrin yìí sọ̀rọ̀ ilẹ̀kùn, àmọ́ àmúkan ní mú wá ní belenja. Wọ́n ó gbé fọ́nrán ọ̀hún wọlé nísìn tẹ́ láǹfààní àti gbọ́ dáadáa, bí kú ṣe pa bọ́ọ̀bẹ ṣe kún iná lẹ́ láǹfààní àti gbọ́. Àmọ́ kó tó di pé mo gbé yín débẹ̀ tán yányán, ìkànnì Àròyé TV náà lẹ́ ń gbọ́. Ẹ láìkì, ẹ sọ̀scribe, ẹ rí aago kélébé kan tó wà ń bẹ̀, notification button ni oní ọmọ ta yín lólobó ń gbogbo ìgbàkúùgbà tá a bá ti ń fi fọ́nrán sórí ìlà yìí. Kò ní bàjẹ́ o, lágbára àṣẹ Èdùmàrè. Kí lẹ̀yin náà rí sí sọ̀rọ̀ yìí? Ẹ máa bá wa bọ̀, kẹ́ ẹ sì fi àwọn àwílé yín sábẹ́ àríwísí. Ẹ ṣeun gan. Àròyé TV rèé, ẹ láìkì, ẹ sọ̀scribe, kẹ́ ẹ sì máa fọ́lọ́. Òkè láwà téńté. tó bá jẹ́ lòmíì ẹ̀ ní jáde síta kẹ́ bá bẹ̀bẹ̀ kábíyèsí náà. I want to make a public appeal concerning our illustrious son and an icon, a legend, a distinguished Nigerian. King Wasiu Ayinde Marshal, directly to the Honorable Minister of Aviation, our dear son, Festus Keyamo, Chris Najomo, DGSCA, and Kule Soname, the CEO of Afrijet and Staff and Management, on the error of judgment that occurred during the altercation in Abuja Airport. Our son, and an icon, a legend, has truly atoned and he has made a public apology. We are supporting his public apology by appealing to relevant authorities to please temper justice with mercy and forgive our daughter, who is the pilot too. We should forgive both of them. Mo disagree pẹ̀lú yín kábíyèsí. Tó bá jẹ́ lòmíì ẹ̀ ní jáde síta kẹ́ bá bẹ̀bẹ̀ kábíyèsí náà. Sunday Igboho ọmọ ọlọ́mọ ló wà ní ibi tó wà látijọ́ yẹn tí gbogbo wa dẹ̀ mọ nǹkan tó ṣe fún un. Still lórí ọ̀rọ̀ K1 the ultimate. Mo ṣe wo fídíò kan tán níbi tí kan náà àwọn aláìlúwà wa nílẹ̀ Yorùbá. Dábẹ́ ni pé mo ti gbàgbé orúkọ kábíyèsí yẹn, ọba Maitama. Wọ́n appeal sí àwọn relevant authorities tí ìṣẹ̀lẹ̀ yẹn kàn tó fi dórí federal government pé kí wọ́n jọ kí wọ́n dáríjì K1 the ultimate àti lady pilot yẹn. With due respect sí kábíyèsí, with due respect, bí mo ṣe ní respect fún gbogbo ọba, gbogbo olórí aládé nílẹ̀ Yorùbá àti káàkiri gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí wọ́n bí nílé ire tí wọ́n dẹ̀ tọ́ tó gbọ́ ẹ̀kọ́. With due respect, mo disagree pẹ̀lú yín kábíyèsí. Because gbogbo wa là ń clamor fún change, là ń fẹ́ system tó máa work. Bí gbogbo system ṣe ń work nílùú òyìnbó. Tí Nàìjíríà bá dáa ni ọ̀pọ̀lọpọ̀ àwọn táwọn à ń lo òyìnbó ìyá ni wá sí bíbáyìí náà. Tí Nàìjíríà bá dáa. Ṣé irú nǹkan bẹ́ẹ̀ yẹn tó bá ṣẹlẹ̀ ní abroad kábíyèsí? Ṣé ẹ lè máa appeal sí àwọn òyìnbó pé kí wọ́n dáríjì ẹni tó ṣẹ̀? Don't let us be too emotional about this. Emotion kọ́ lèèyàn fi ń run state. Tó bá jẹ́ lòmíì ẹ̀ ní jáde síta kẹ́ bá bẹ̀bẹ̀ kábíyèsí náà.
Sunday Igboho ọmọ ọlọ́mọ ló wà ní ibi tó wà látijọ́ yẹn tí gbogbo wa dẹ̀ mọ ọkọ̀ tó ṣe fún un bó tilẹ̀ jẹ́ pé kò sẹ́ni tó perfect kò sí béèyàn ṣe máa retí orí òní mi. Mo rò pé yẹ kẹ́yìn olórí aládé wa náà irú bẹ́ẹ̀ ṣe náà #1 person ẹ̀ tó yẹ kẹ́ ẹ jáde síta fún kẹ́ ẹ tọrọ àforíjì lọ́wọ́ ìjọba fún ni Sunday Igboho wà. Ìjà tó ń jà ṣàṣà ni tí a sọ pé ìjà tó ń jà motive tó wà behind ìjà yẹn ṣàṣà ni ẹni tí ò dùn mọ́ nígbà yẹn kọ́kọ́ ṣáà ló sún débẹ̀ ọ̀nà tó gbà já ní ọ̀pọ̀lọpọ̀ faramọ́ so yẹ kẹ́ ẹ jáde síta kẹ́ ẹ appeal síjọba náà pé kí wọ́n jọ̀kọ́ dáríjì Sunday Igboho kó padà wálé kò ń ṣe lórí ọ̀rọ̀ Wàsíù nǹkan tí ẹ kàn lè sọ underground kò yẹ kẹ́ ẹ jáde síta gan tẹ́ bá ní àwọn 1 or 2 people that they contact ni pé kọ́kọ́ tamper justice with mercy. Yes, proper investigations has to be done and gbogbo àwọn tó bá jẹ̀bi they should face the court kọ́kọ́ wà lenient pẹ̀lú wọn they should tamper justice with mercy but kẹ́ ẹ sọ pé kí wọ́n dáríjì wọ́n yẹn that means pé system ẹ̀ fẹ́ kí system work rárá ní Nàìjíríà nìyẹn náà ìlú tí ò sófin kábíyèsí ẹ̀ṣẹ̀ ò sí ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí gbogbo àlà ń gbàdúrà society tó máa make sense tá máa filẹ̀ dọmọ tá máa filẹ̀ dáwọn ọmọ àrọ́mọdọ́mọ wa so they should please tamper justice with mercy ẹlẹ́ṣẹ̀ ò lè lọ láì jìyà ẹ̀ṣẹ̀ bó ṣe yẹ kí society máa rí nìyẹn with due respect olórí aládé o with due respect ẹ jọ̀ọ́ kò sí nǹkan tó jọ o kí wọ́n dáríjì ta ni so kò sófin mọ́ ní Nàìjíríà nìyẹn náà tí ò bá kí ń ṣe ẹlòmíì ni tó bẹ́ẹ̀ ò bá kí ń ṣe K1 ló wúrú wà yẹn ṣe máa jáde síta pé kán dáríjì ẹni ẹni. Don't let us be too emotional about this. Let the proper investigation be done and whosoever is guilty or àwọn tó bá wà guilty then they should prosecute them. Kọ́kọ́ wà lenient pẹ̀lú wọn. Thank you. KWAM1 TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ ẹ sì máa follow. Òkè la wà téńté.